ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Sọ̀rọ̀ fún àti kejì ẹ láti ìgbà wo lẹ ti jọ ń ṣe? Nígbà wo? Ẹlẹ́ẹ̀kẹ́ ló lé ìtàn kámọ́ ẹ lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ yìí ló máa jẹ́ kí n mú orin kan bọ ẹnu tí wọ́n sọ pé bí ẹ bá ń lọ ẹ máa fura o. Ìrọ̀lẹ́ ayé la wà, a ò rínú ara wa. Ọ̀rẹ́ bí o bá ń lọ dákun kó máa fura. Ìrọ̀lẹ́ ayé la wà o, a ò rínú ara wa. Ẹ jẹ́ kí n máa kọ́ wa pé a kú dédé àkókò ní gbogbo tẹ́ bá ti lóore ọ̀fẹ́ láti máa wo ìkànnì Hajiyara Malifa TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di lágbára Ọlọ́run ọba. Ìbànújẹ́ ló máa ń jẹ́ kí èèyàn rí irú àwọn nǹkan báyìí nígbà míì, pàápàá lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú pé kéèyàn máa gé ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lórí tàbí kó máa pa ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀. Ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé láàárín àwọn tí wọ́n jẹ́ ọdẹ àti ọkùnrin yìí ẹ ó gbọ́ ní kò pẹ́, níbi tí wọ́n sọ pé wọ́n rọ́wọ́ tó eléyìí tí wọ́n ní wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó ṣàánú gbogbo àyíká ká máa ń rìn lọ́jọ́ tẹ́bi ń pànà ká má wà lé lọ́jọ́ tẹ́bi ń palé. Kàyéfì ńláńlá lọ̀rọ̀ yìí o, ṣùgbọ́n tó máa ń kọ mí lóminú jọjọ ni pé gbogbo ẹ̀ náà pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú tó èwo ló sọ wọ́n dọlọ́là nínú ẹ̀. Ọlọ́run má ṣì wá darí, má jẹ́ kí èṣù ẹ̀ṣẹ̀ àti àwọn ẹni ibi kan ṣì wá darí, torí bíbẹ̀ ẹ̀ bá kọ ni. Kò yẹ kí àwọn èèyàn ṣì wà nídìí wípé wọ́n ń gorí èèyàn ń gápá èèyàn láti fi ṣètùtù ọ̀la. Mo bẹ̀ lọ́run nínú àánú ẹ̀ pé tèmi ti ń láṣẹ Èdùmàrè. Àní ṣìrìn, àní jẹ̀bi, àní kó bá èèyàn sí ní kó bá wa. Ọlá àjẹkùnṣe lẹ́jẹ̀ ń fi fọ́rọ̀ sílẹ̀ fún yín kẹ́ ẹ wò ó bó ṣe jẹ́ gan. Ṣùgbọ́n kó tó di pé wọ́n fi sílẹ̀ láti pé kẹ́ ẹ wò ó fúnra yín, Musa Bello yìí jẹ́ kó yé àwọn tí wọ́n mú wípé oṣù méjì ni ó jẹ́ wípé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ láabi yìí. Léè tó dẹ̀ tún sọ níbẹ̀ wípé òun àtẹnìkan làwọn jọ ń ṣe. Ẹ jẹ́ ká pé gbogbo àwọn ọmọ wa ṣàkíyèsí. Kò sí ohun tá a mú wáyé, kò sí nǹkan tá a mú lọ. Kí wọ́n má fi wàdùwàdù, kó má fi jẹbẹ̀ gbóná, torí tó bá jóni láwọn tán tó jẹ eré bá délẹ̀, kò sẹ́nu tí wọn yóò fi jẹ́. Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó má jà bá èèyàn burúkú ṣọ̀rẹ́, kó dákun nínú àánú ẹ̀. Pẹ̀lú gbogbo ìgbìyànjú tí àwọn èèyàn ọlọ́dẹ ń ṣe, ẹ wò orí èèyàn rèé lákàtà ọ̀gbẹ́ni. Kábíyèsí Elédùmarè. YouTube ò lè fún wa láǹfààní láti jẹ́ ká ṣe ojú kìíní ilẹ̀ fún yín ní sàn-án, ṣùgbọ́n a máa ṣe lálàáfíà bọ̀ léè tó jẹ́ pé ẹ fi padà rí ní díẹ̀díẹ̀ nítorí ìdálù tẹ́rí ẹ̀ náà ní ṣèlú. Ẹ ṣeun, ẹ kú tẹ̀tíwá, ẹ sì kú òye náà. Ó yẹ jẹ́ ń ṣe ojú òpó náà sílẹ̀ ní sàn-án kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu àfúrásì ọ̀daràn náà. Kọ́lọ́run máa ṣọ́ wa ni kó má dà wá láàmú. Ẹ jẹ́ kó tún fún ààrẹ, ẹ jẹ́ kó tún fún ààrẹ, ẹ jẹ́ kó tún fún ààrẹ. Ẹ bá bínú ní kámẹ́rà ẹ̀yìn. Yọ jáde. Yọ jáde. Máa fọwọ́ ara ẹ̀ tù, àbí kí ló dé báyìí? Àbí ìwọ náà ló gbé síbẹ̀? Ìwọ náà ló gbé wọnú aṣọ. Kí ló dé báyìí? Ìwọ náà ló gbé wọnú aṣọ máa fún wa. Gé fúra yín náà máa lọ. Òyàyà fọwọ́ méjèèjì tù. Gbé lọ́wọ́ dáadáa. Ó yọ ni, ó yọ ni. Yọ sókè. Yọ sókè, yọ sókè. Ọ̀ni òyò ọkọ̀ gbé dání tó fẹ́ sẹ̀ sílẹ̀. Ọ̀gbẹ́ni kí ló kọ ẹ? Ẹ sọ sókè. Mo sọ láti ibo lo ti wá? Láti ibo lo ti nǹkan tó gbé dání ibo lo ti rí? Wọ́n àtàwọn tàlẹ́jọ́ ń ṣiṣẹ́. Omi ìgbọ́ kan tó sọ o. Wọ́n àti kejì ẹ láti ìgbà wo lẹ ti jọ ń ṣe?
nígbà wo ẹlẹ́ẹ̀kejì lè lé ìtàn kámọ́ ẹ lọ́wọ́ báyìí níbo la lákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ sókè ọ̀nà ìtẹ̀ ẹ̀gẹ́ níbo lẹ máa ń gbé lọ. ta ló ń tọ̀hún ta lẹ́ntẹ́ máa ń gbé fún. kí ló kọ kejì ẹ. Túndé níbo lòun ń gbé. ọ̀nà Lábọ́ kí lè àdírẹ́sì bẹ́ẹ̀ Lábọ́. ìwà mọ ibi abẹ́ igi níbi ọ̀nà ìdáyẹn nítorí ṣe kí ni. lọ́nà ibi náà ń tẹ́lẹ́dẹ̀. kí ló kọ tiẹ̀ gangan. Musa níbo ló ti wá bí. níbo ló ń gbé Lábọ́ níbo ni wọ́n ń gbé Lábọ́. lọ́gàngàn bá agbolé kí ló kọ agbolé tó ń gbé Lábọ́. ẹlẹ́lẹ́dẹ̀. nǹkan tí a bá lọ́wọ́ ọkùnrin yìí tí àwọn ará àdúgbò akínrímísá tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ ní lámúlòkó so a ti gbé fún àti àndọ̀rẹ̀ fún àwọn Àmọ̀tẹ́kùn tó wà ní amúlákó èyí ní ọjọ́ 12 oṣù kẹjọ ní 2024 so kí ló gbókò ẹlẹ́ẹ̀kan sí Musa kíni Musa Bello iṣẹ́ kí ló ń ṣe níbo ló ti ń ṣe kápẹ́ńtà Èkó ó dà so lásìkò yìí a ti gbé fún àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní amúlòkó ẹ ṣeun gan ẹ tún máa gbọ́ ìròyìn lẹ́yìn ìgbà tí a bá tún ṣe ìwádìí míì ẹ ṣé púpọ̀. ìgbà ọ̀tun ti dé fún gbogbo àwa aláfẹ́ àti ọ̀tọ̀kùlú tá a mọ ohun tó dára fúnra wa. a sì ń wálé ìtura àbílẹ̀ ìgbafẹ́ lẹ́yìn tó làmìlaka. Guarantor Hotel and Suites ní kẹ́ẹ̀kan sí. àwọn òṣìṣẹ́ wa mọ iye oníbàárà. iná wa kì í ṣẹ́jú kódà àti iná ọba balẹ̀. ẹ̀rọ amúnáwá tí ó gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ti wà nílẹ̀ standby. agbègbè tó fini lọ́kàn balẹ̀. ẹ̀rọ amúlétutù wa wà ní standby. standard rooms làwọn yàrá wa nílé ìtura Guarantor Hotel and Suites. wọ́n wà ní number 1 Afọlábí Ṣóyẹ̀gà Avenue Àgbàlá phase 1 Ìpẹ̀rù Rẹ́mọ Ògùn State. àyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ náà wà nílé ìtura Guarantor Hotel and Suites. ibi ìgbafẹ́ wa tá a mọ̀ sí Bágádì Òlẹ́lẹ́gbẹ́. ilé ìtura Guarantor Hotel and Suites tó wà ní 1 Afọlábí Ṣóyẹ̀gà Avenue Àgbàlá phase 1 Ìpẹ̀rù Rẹ́mọ Ògùn State. ẹ pè wọ́n sórí 08137738409 tàbí 08024506061. ẹ sì lè pè 0703714164 tàbí kẹ́ ẹ kàn sí wa lórí email guarantorhotelsuites@gmail.com. Guarantor Hotel and Suites nílé ìtura àti ibi ìgbafẹ́ tí ẹ ti lè fún ọkọ̀ yín nísinmi. Your comfort is our priority. Jẹ́mi mi ogun àmì àtàláfíà àlàmúmọ́ àmì. níbi ẹgbẹ́ mi bá náwó máa jẹun kó rán níbẹ̀ mo bẹ̀bẹ̀ fún ní àmì.